A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ẹkún òun ìpayín keke bẹ́ sílẹ̀ lánàá bí wọ́n ṣe gbé òkú olóògbé gómìnà àná Rotimi Akeredolu dé láti orílẹ̀-èdè Jámánì lẹ́yìn tí ó papòdà ní ọjọ́ 26 oṣù Kejìlá ọdún 2023. Gbogbo àyíká ni ó gbòde kan bí pósí tí wọ́n ṣe lọ́ṣọ̀ọ́ pẹ̀lú àsíá orílẹ̀-èdè ṣe ń balẹ̀ láàrin aago 3 ìrọ̀lẹ́ àná. Akọ̀wé àgbà sí olóògbé Ọlábọ̀dé Ọlátúndé fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ fún akọ̀ròyìn. Ìyàwó olóògbé Olóyè Betty Anyanwu Akeredolu, àwọn ọmọ olóògbé, àbúrò rẹ̀ akàwé gboyè Wọlé Akeredolu pẹ̀lú lára àwọn olóṣèlú akẹgbẹ́ rẹ̀ ni wọ́n jọ péjú pésẹ̀ síbi pápákọ̀ òfurufú Muritàlá ní ìpínlẹ̀ Èkó. Bákan náà ni gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú tí olórí òṣìṣẹ́ Táyọ̀ Àyìndé ṣaṣojú náà wà níbẹ̀ pẹ̀lú aṣojú gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún, akọ̀wé ìjọba ìpínlẹ̀ Tókunbọ̀ Tàlàbí àti aṣojú gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè. Àwọn yòókù ni alága All Progressives Congress (APC) fún ìpínlẹ̀ Ondo Adé Adétìmẹ́yìn, ọmọ ẹgbẹ́ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin Gbóyèga Adéfarati àti lára àwọn ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ òṣìṣẹ́ ìpínlẹ̀ Ondo tí akọ̀wé ìjọba ìpínlẹ̀ darí, ọmọbabìnrin Ọládùnní Odù. Ohun tí a gbọ́ ni wípé wọ́n ti jọ̀wọ́ òkú olóògbé sí ibi ìgbókùú-sí bí ìpalẹ̀mọ́ fún ètò ìsìnkú ṣe ń lọ lọ́wọ́. Láìpẹ́, ẹbí yóò kéde àbájáde ètò ìsìnkú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ti ránṣẹ́ sí lára àwọn lọ́gàálọ́gàá láti iléeṣẹ́ Dangote Group wípé kí wọ́n farahàn pẹ̀lú ìwé-ẹ̀rí lórí ìdúnàádúrà wọn pẹ̀lú pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèèrè fún iléeṣẹ́ Dangote láti ọdún 9 sẹ́yìn. Ọjọ́bọ̀ tí ó kọjá ní ikọ̀ àjọ EFCC ya wọ olú iléeṣẹ́ wọn ní Ìkòyí, ìpínlẹ̀ Èkó fún ìtẹ̀síwájú lórí ìwádìí tó ń lọ lọ́wọ́ nídìí ẹ̀sùn àṣìlò àǹfààní pàṣípààrọ̀ owó láti ọwọ́ gómìnà àná fún ilé-ìfowópamọ́ àgbà Central Bank of Nigeria (CBN) Godwin Emefiele. Àjọ EFCC ni ó ń ṣèwádìí lórí ẹ̀sùn bí ìjọba Godwin Emefiele ṣe ṣe ojúìṣàájú pẹ̀lú yíyọ̀ǹda pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèèrè fún iléeṣẹ́ Dangote àti àwọn 51 iléeṣẹ́ mìíràn. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ikọ̀ àjọ EFCC kó àwọn ìwé-ẹ̀rí kan kúrò ní olú iléeṣẹ́ Dangote nígbà tí wọ́n ṣe ìkọlù, ṣùgbọ́n wọn kò rí gbogbo rẹ̀ kó tán. Ìdí nìyí tí wọ́n fi ránṣẹ́ sí àwọn òṣìṣẹ́ Dangote kí wọ́n kó ìyókù bá wọn ní ìlú Àbújá ní ọjọ́ Ìṣẹ́gun. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé alága iléeṣẹ́ Dangote, Aliko Dangote, kò sí lórílẹ̀-èdè ní àsìkò tí EFCC ṣe ìkọlù. Wọ́n ní ó wà ní United States of America, ṣùgbọ́n a rí gbọ́ wípé yóò padà sórílẹ̀-èdè ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ láti wá tìkálára rẹ̀ yanjú ọ̀rọ̀. Bákan náà ni a gbọ́ wípé síwájú àkókò yìí ni ó ti gbọ́ nípa ìwádìí àjọ EFCC, ṣùgbọ́n a kò lè fìdí ẹ̀ múlẹ̀ bóyá wọ́n ránṣẹ́ sí i kí wọ́n tó ṣe ìkọlù sí iléeṣẹ́ rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ajagun-fẹ̀yìntì kan láti iléeṣẹ́ ológun orí omi tí ó ṣàmójútó ẹ̀ka orí omi pẹ̀lú ìrírí lórí bí wọ́n ṣe ń jí epo rọ̀bì ti fi ìmọ̀ràn rẹ̀ ránṣẹ́ sí ìjọba Ààrẹ Bọ́lá Tinubu. Ó ní kí ìjọba darí àwọn ológun kí wọ́n dáná sun gbogbo ọkọ̀ ojú omi tí wọ́n fi ń jí epo wà, kí wọ́n rí ọkọ̀ pẹ̀lú gbogbo àwọn òṣìṣẹ́ inú rẹ̀. Bí ìjọba bá lè ṣe eléyìí lẹ́ẹ̀mejì sí ẹ̀ẹ̀mẹta, epo jíjí á di ohun ìtàn lórílẹ̀-èdè. Ajagun-fẹ̀yìntì yìí ní àbá ọ̀hún dá lórí ìrírí tí ó ní lẹ́nu iṣẹ́ pẹ̀lú iṣẹ́ àwọn olè ajépo-wà, nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára lórílẹ̀-èdè ni wọ́n lọ́wọ́ nínú okòòwò tí kò bófin mu yìí. Ó ní ìjọba tí kò bá pójú òṣùwọ̀n tàbí ní agbára láti gbégi dínà iṣẹ́ burúkú yìí
yóò kàn máa dánu lásán ni láì rí nǹkan kan ṣe sí i bí àwọn ará ìṣáájú. Ó tú àṣírí wípé àwọn alágbára olóṣèlú, ẹ̀ṣọ́ aláàbò àti àjọ ìjọba ni wọ́n kún inú òwò yìí. Láìpẹ́ yìí ni ilé ìgbìmọ̀ ṣe àfihàn wípé orílẹ̀-èdè pàdánù n2.3 trillion sí ọwọ́ àwọn olè ajépo-wà nínú ọdún 2023 nìkan. Ajagun-fẹ̀yìntì yìí ṣe àpèjúwe epo rọ̀bì gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ orílẹ̀-èdè. Ìdí nìyí tí ìjọba ṣe gbọ́dọ̀ gbógun ti gbogbo àwọn tí ó bá ń mùjẹ orílẹ̀-èdè nítorí ìpadàbọ̀ rẹ̀ ikú ni. Fún ìdí èyí, a gbọ́dọ̀ pa onítọ̀hún kí ó tó pa wá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìgbéyàwó tí ó wáyé ní ọjọ́ 26 oṣù Kejìlá ọdún 2023 láàrin ìyàwó ọmọ ọdún 4 àti ọkọ ẹni ọdún 54 54 years ní ìpínlẹ̀ Bayelsa ni wọ́n sọ wípé ó jẹ́ ìṣẹ̀ṣe láti fi dóòlà ẹ̀mí ọmọ ọdún 4 ọ̀hún gẹ́gẹ́ bí àwọn òbí rẹ̀ ṣe sọ. Wọ́n ní ìgbéyàwó tí ó wáyé ní abúlé Akedei ní ìjọba ìbílẹ̀ Sàgbámà, ìpínlẹ̀ Bayelsa jẹ́ ìgbésẹ̀ láti tú àwọn méjèèjì ká nítorí láti ayé àkọ́kọ́ wọn ni wọ́n ti jọ jẹ́ tọkọ-tìyàwó. Iléeṣẹ́ ìròyìn News Agency of Nigeria (NAN) ni ó jábọ̀ wípé àwọn òbí ọmọ yìí, ọkọ ìyàwó, ọba ìlú àti àwọn mìíràn tí wọ́n jọ lọ́wọ́ nínú ìgbéyàwó yìí ni ìjọba ìpínlẹ̀ Bayelsa ti ránṣẹ́ sí lẹ́yìn tí ìròyìn kàn lórí ìgbéyàwó ọmọ píníṣín sí bàbá àgbàlagbà. Àwọn òbí ọmọ yìí pẹ̀lú àwọn 3 mìíràn farahàn níwájú àjọ ìjọba tó ń ṣàmójútó irúfẹ́ ìwà yìí, Gender Response Initiative Team (GRIT), láti wá ṣàlàyé ipa tí wọ́n kó lórí ìgbéyàwó ọmọdé. Lára ikọ̀ àjọ GRIT láti rí alága GRIT, Dókítà Dìísè Ògbíṣègọ́dì àti alámòjútó ìpínlẹ̀ Bayelsa lórí ìdáàbòbò ẹ̀tọ́ ọmọdé, Kizito Anda. Àwọn yòókù ni alága Non-Governmental Organization fún ìpínlẹ̀ Bayelsa, Boko Tarite, National Human Rights Commission àti Civil Society Group. Àwọn ikọ̀ yìí tẹ́tí sí àwáwí láti ẹnu bàbá ọmọ, Maurice Aboma, ọkọ ìyàwó, Akpos Napoleon àti ọba alayé Olóyè Moniman Binabo. Gbogbo wọn ni wọ́n jọ dúró lórí àwáwí wípé ìṣẹ̀dálẹ̀ wọn ni ìgbéyàwó tí wọ́n ṣe tí wọ́n pe orúkọ ìṣàdálẹ̀ ọ̀hún ní Kórípámọ́. Pẹ̀lú èròǹgbà àti dóòlà ẹ̀mí ọmọ yìí, wọ́n ṣàlàyé wípé gẹ́gẹ́ bí àṣà wọn, bí ọmọdé kan bá ń ṣàárẹ̀ ní gbogbo ìgbà, ó nílò kí ọkùnrin kan kó owó sílẹ̀ láti fi dóòlà ẹ̀mí ọmọ. Aṣojú agbègbè ní ohun tí ó wáyé láàrin Napoleon àti ọmọdébìnrin yìí kìí ṣe ìgbéyàwó ṣùgbọ́n àṣà ilẹ̀ Ìjọ́ tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Kórípámọ́. Wọ́n tẹ̀síwájú wípé ní gbogbo ìgbà tí wọ́n bá ti ṣe ètùtù, ọkùnrin tí ó kó owó sílẹ̀ kò ní ẹ̀tọ́ láti fi ọmọ ọ̀hún ṣaya. Bákan náà ni àṣà yìí kò ní ṣe ìdáwọ́kọ̀ fún ọmọbìnrin yìí láti fẹ́ ọkọ tí ó bá wù ú lẹ́yìn tí ó bá dàgbà tán. Gẹ́gẹ́ bí àṣà ilẹ̀ wọn, àtọmọdékùnrin àti obìnrin ni wọ́n lè ṣe ètùtù yìí lé lórí. Bàbá ọmọdébìnrin Aboma tí ó fi èdè Ìjọ́ sọ̀rọ̀ sọ wípé gbogbo ìgbà ni ọmọ rẹ̀ yìí máa ń ṣàárẹ̀ dójú ikú. Gẹ́gẹ́ bí àṣà abúlé Akedei, ọ̀nà kan ṣoṣo láti mú un wà láàyè ni kí ọkùnrin kan kówó lé e lórí. Èyí kò sì ní nǹkan ṣe pẹ̀lú ìgbéyàwó. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọkọ ìyàwó, ó ní òun kábàámọ̀ lórí awuyewuye tí ó tẹ̀yìn rẹ̀ yọ nítorí ojú àánú láti dóòlà ẹ̀mí ọmọ yìí lásán ni òun ṣe. Bẹ́ẹ̀ lọmọ yìí kò ṣàárẹ̀ mọ́. Tipẹ́tipẹ́ ni wọ́n ní àṣà yìí ti ń lọ ní agbègbè wọn ṣùgbọ́n ariwo rẹ̀ kìí pọ̀ tó irúfẹ́ èyí tí ó wáyé ní ọjọ́ 26 oṣù Kejìlá ọdún 2023. Napoleon fi kún un wípé awuyewuye ọ̀hún ti pin òun lẹ́mìí, ojú àánú lásán lòun ṣe. Ọba alayé ti ilẹ̀ Akedei Binabo sọ wípé òun gbọ́ nípa ìgbéyàwó tí ó wáyé nígbà ọdún ṣùgbọ́n òun kò gbọ́ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ títí di ìgbà tí DPO àgọ́ ọlọ́pàá Sàgbámà ránṣẹ́ wípé kí òun pèsè àwọn tí ó ṣe ìgbéyàwó láàrin ìlú. Binabo ní lẹ́yìn èyí ni òun ránṣẹ́ sí òbí ọmọ yìí láti gbọ́ kúlẹ̀kúlẹ̀ ohun tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ ìgbéyàwó.
wọ́n sì ṣàlàyé wípé Napoleon ni ó kówó lé ọmọ wọn tó ń ṣàárẹ̀ láti lè dóòlà ẹ̀mí rẹ̀. Ọba ṣàlàyé wípé ohun tí ó ṣẹlẹ̀ yìí kìí ṣe ìgbéyàwó ṣùgbọ́n ètùtù ilé wọn, ṣùgbọ́n èyí tí ó yà á lẹ́nu jù níbẹ̀ ni bí wọ́n ṣe fẹ̀ ẹ́ lójú pẹ̀lú ayẹyẹ orin, ìlù àti oúnjẹ. Ọba yìí fìdí ẹ̀ múlẹ̀ wípé ọkùnrin tí ó kówó sílẹ̀ yìí kò ní ẹ̀tọ́ láti mú ọmọbìnrin yìí lọlé fi ṣaya, bẹ́ẹ̀ sì ni èyí kò lè dá ọmọ dúró láti má fẹ́ ẹni tí ó bá wù ú bí ó bá dàgbà tán. Lẹ́yìn gbogbo atótónu wọ̀nyí, Anda àti Boko fẹnukò wípé lóòótọ́ kìí ṣe ìgbéyàwó ni ó wáyé, ètùtù lásán ni. Bákan náà ni ìwádìí wọn láti ọ̀dọ̀ dókítà James Omietimi jẹ́ kó di mímọ̀ wípé ọmọ yìí kò tíì mọkùnrin, ó ń gbé ìgbé ayé rẹ̀ gẹ́gẹ́ bí ó ti yẹ láìsí ìbáṣepọ̀ pẹ̀lú bàbá ẹni ọdún mẹ́rìnléláàádọ́ta. Lẹ́yìn ìpàdé ni àwọn àjọ òṣìṣẹ́ ìjọba ní àwọn yóò fi ìgbésẹ̀ yìí tó àwọn tí ọ̀rọ̀ kàn létí láti lè gbé ìgbésẹ̀ tí ó kàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn agbébọn tún ti gbìnàyá bí wọ́n ṣe ṣe ìkọlù sí abúlé Nauche ìjọba ìbílẹ̀ Bungudu ìpínlẹ̀ Zamfara tí wọ́n sì ṣekú pa ènìyàn 7 àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n jí gbé lọ. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe jábọ̀, àwọn agbébọn yìí ṣe ìkọlù ní àfẹ̀mọ́júmọ́ Ọjọ́rú. Ará ìlú kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Tasiu Nauche ṣàlàyé wípé ará ìlú wà lójú oorun ni àwọn agbébọn ya wọ ìlú tí wọ́n sì bẹ̀rẹ̀ sí yìnbọn ní kíkankíkan tí gbogbo wọn ń sá àsálà fún ẹ̀mí wọn. Kò sí ẹni tí ó lè sọ iye àwọn ènìyàn tí wọ́n jí gbé. Gbogbo akitiyan akọ̀ròyìn láti kàn sí agbẹnusọ ọlọ́pàá Yazid Abdullahi lórí ìṣẹ̀lẹ̀ yìí ló já sí pàbó títí di àsìkò ìkóròyìn yìí jọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ ajé Monday fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.